Audio Jungle. Ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibi tẹ́ bá ti láǹfààní láti máa gbọ́ wa láti máa wò wá ní ìkànnì amóhùnmáwòrán BGI TV. Ìròyìn àpapọ̀ ló ń dé sí ti gbọ̀nyìn ká tó mú ìròyìn àpapọ̀ náà wá sí etí gbọ̀nyìn lẹ́kùnrẹ́rẹ́ ṣáájú ẹ gbọ́ kókó inú ìròyìn náà. Àwọn ọmọ iléeṣẹ́ ológun òfurufú ni wọ́n ti rọ àwọn ọ̀dọ́ láti apá gúúsù ìwọ̀ oòrùn orílẹ̀-èdè Nàìjíríà láti lọ darapọ̀ mọ́ iléeṣẹ́ ọmọ ológun. Ìjọba ìpínlẹ̀ Èkìtì ni wọ́n ti bu ẹnu àtẹ́ lu àwọn èèyàn tí wọ́n bu ẹnu àtẹ́ lù wọ́n wípé wọ́n lọ yáwó láti máa ṣe àwọn kankan tí ò nítumọ̀ ní ìpínlẹ̀ náà. Àwọn èèyàn láti apá Rẹ́mọ ni wọ́n ti sọ di mọ̀ pé àwọn ò ní ṣe àtìlẹ́yìn fún ìdásílẹ̀ ìpínlẹ̀ ti Ìjẹ̀bú. Àwọn ọmọ ológun ni wọ́n ti sọ di mímọ̀ wípé àwọn mọ̀lẹ́bí ẹgbẹ́ agbésùmọ̀mí Boko Haram ni wọ́n ti jọ̀wọ́ ara wọn sílẹ̀ fún iléeṣẹ́ ọmọ ológun. Wọ́n ti sọ di mímọ̀ pé ọ̀dọ́mọdébìnrin ìyàwó ilé kan ni ó ti ṣe bẹ́ẹ̀ gba ẹ̀mí lẹ́nu ọkọ rẹ̀ ní ìpínlẹ̀ kan lórílẹ̀‐èdè Nàìjíríà. Lẹ́ka ìròyìn eré ìdárayá akọ́nimọ̀ọ́gbá fún ikọ̀ agbábọ́ọ̀lù Flying Eagles Aliyu Zubairu ni ó ti pagi ìkìlọ̀ fún àwọn agbábọ́ọ̀lù rẹ̀ láti má ṣe fi ojú kéré ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Kenya níbi ìfẹsẹ̀wọnsẹ̀ òní. Ìròyìn àpapọ̀ náà rèé lẹ́kùnrẹ́rẹ́ ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ wa lójúpò ìkànnì abánidọ́rẹ̀ẹ́ wa Facebook gbàgede ìmọ̀ Òtàláwìyé Adébáyọ̀, lórí Instagram gbàgede ìmọ̀_22, lórí YouTube bàbá gbàgede ìmọ̀ là ń jẹ́ lórí YouTube. Àyè ṣí sílẹ̀ fún ìpolówó ọjà níkànnì amóhùnmáwòrán BGI TV. Ìròyìn àpapọ̀ náà rèé lẹ́kùnrẹ́rẹ́. Samuel Owóyẹmí ní orúkọ tèmi. Iléeṣẹ́ ọmọ ológun òfurufú torílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ti rọ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pàápàá jùlọ àwọn ọ̀dọ́ láti apá gúúsù ìwọ̀ oòrùn orílẹ̀-èdè Nàìjíríà àti apá gúúsù ìlà oòrùn láti tún èròǹgbà wọn pa láti lè darapọ̀ mọ́ iléeṣẹ́ ọmọ ológun ní orílẹ̀-èdè Nàìjíríà láti máa bu omi rin ìṣọ̀kan àti kíkópa nípa ti ìlọsíwájú orílẹ̀-èdè Nàìjíríà. Abdulhafiz Ọ̀pálẹ́yẹ ẹni tí ń ṣe adarí fún ẹ̀ka ti àwọn ọmọ ológun òfurufú ní ìpínlẹ̀ Port Harcourt ni ó ti sọ dímọ̀ lọ́jọ́ ìṣẹ́gun àná lásìkò tí wọ́n ṣe ìfilọ́lẹ̀ ìpàdé ọlọ́jọ́ kan gẹ́gẹ́ bí wọ́n ti fi ṣe ìsàmì sí ayẹyẹ àyájọ́ àwọn ọmọ ológun ti òfurufú. Ọ̀pálẹ́yẹ wa kọminú nípa ti bí àwọn ọ̀dọ́ ṣe kọ̀ láti fi orúkọ sílẹ̀ fún ètò ìgbaniwọlé sẹ́nu iṣẹ́ ọmọ ológun lórílẹ̀‐èdè Nàìjíríà. Ó ní tí wọ́n bá lè kópa ní di iṣẹ́ ọmọ ológun lórílẹ̀‐èdè Nàìjíríà wọn yóò rò àwọn nǹkan kan lágbára ní orílẹ̀‐èdè yìí. Gẹ́gẹ́ bó ti ṣe wá sọ di mímọ̀ wípé iléeṣẹ́ ọmọ ológun ló dúró fún ìṣọ̀kan fún gbogbo àwọn ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà yálà ibikíbi tí ó bá ti wá. Gẹ́gẹ́ bó ti ṣe wá sọ di mímọ̀ sí ìwájú ní pé eléyìí ni ó ti wọ́n kan àwọn lóminú pàápàá jùlọ àwọn èèyàn tí wọ́n wá láti apá gúúsù bí wọ́n ṣe kọ̀ láti máa ṣojú fún orílẹ̀-èdè Nàìjíríà nípa iléeṣẹ́ ọmọ ológun orílẹ̀-èdè Nàìjíríà. Ó wá sọ di mímọ̀ pé oníkálukú lórílẹ̀-èdè Nàìjíríà ló lẹ́tọ̀ọ́ sí ààyè kan nínú iṣẹ́ ọmọ ológun orílẹ̀-èdè Nàìjíríà. Torí náà òun rọ̀ wọ́n wípé kí wọ́n fi àǹfààní náà sílẹ̀ láti lè ṣiṣẹ́ nínú iṣẹ́ ọmọ ológun. Àwọn èèyàn kan tí wọ́n jẹ́ ìgbìmọ̀ Rẹ́mọ tí wọ́n rí àtìlẹ́yìn àkárìgbò ti ìlú Rẹ́mọ Ọba Babátúndé Àjàyí gbà ni wọ́n ti kéde rẹ̀ wípé ìlú Rẹ́mọ ni kò ní ṣe àtìlẹ́yìn fún àbádòfin ìdásílẹ̀ Ìjẹ̀bú ìpínlẹ̀ Ìjẹ̀bú. Gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ di mímọ̀ wípé àwọn yóò sì dúró lórí ọ̀rọ̀ àwọn wípé àwọn kò fẹ́ orúkọ yìí. Ìgbìmọ̀ náà nínú àtẹ̀jáde tí wọ́n fi léde láti ọ̀dọ̀ ẹni tí ń ṣe alága wọn Ààrẹ Kọ́lá Oyèfẹ́sọ̀ àti ẹni tí ń ṣe akọ̀wé ẹgbẹ́ náà ọ̀gbẹ́ni Wọlé Awẹ́ ni ó ṣe àlàyé wípé ìlú Rẹ́mọ náà ni wọ́n ti lọ fi orúkọ tiwọn náà léde níbi ọ̀dọ̀ àwọn aṣòfin ti orílẹ̀-èdè Nàìjíríà láti lè sọ dímọ̀ pé àwọn kò nífẹ̀ẹ́ sí bí ìpínlẹ̀ Ìjẹ̀bú ṣe fẹ́ dá dúró láìsí ti Rẹ́mọ níbẹ̀. Gẹ́gẹ́ bí wọ́n ṣe wá sọ dímọ̀ láti ọ̀dọ̀ ìgbìmọ̀ náà wípé ìgbìyànjú ló ti ń lọ láti rí pé àwọn náà dá dúró
gẹ́gẹ́ bí ìpínlẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà. Ìgbìmọ̀ yìí wá ṣe àpèjúwe àbádòfin ti Ìjẹ̀bú yìí gẹ́gẹ́ bí èyí tí ó gbọ́dọ̀ gbé orúkọ Ìjẹ̀bú tí olúùlú ilẹ̀ rẹ̀ sì máa wà ní Ìjẹ̀bú Òde. Wọ́n ní eléyìí ni àwọn ò ní ṣe ìtẹ́wọ́gbà gẹ́gẹ́ bí àwọn tí Rẹ́mọ ṣe ti sọ di mímọ̀. Iléeṣẹ́ ọmọ ológun ẹ̀ka ti 25 Brigade ni wọ́n ti ṣe ìtẹ́wọ́gbà àwọn mọ̀lẹ́bí ẹgbẹ́ agbésùmọ̀mí Boko Haram tí wọ́n lọ bí 10 ní agbègbè kan tí wọ́n pè ní Damboa ní ìpínlẹ̀ Borno. Wọ́n ní ìgbésẹ̀ yìí òun ni wọ́n fi léde sójú òpó abẹ́yẹfò Twitter X wọn ní àná òde yìí. Gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ dímọ̀ pé àwọn arábí yìí lọ́kùnrin lóbìnrin àti àwọn ọmọdé ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ jọ̀wọ́ ara wọn sílẹ̀ fún iléeṣẹ́ ọmọ ológun lórílẹ̀‐èdè Nàìjíríà. Ẹni tí wọ́n ṣe Makama ni ó ti wá sọ di mímọ̀ wípé ọ̀pọ̀ nínú wọn ni wọ́n ní ìfarapa ṣùgbọ́n àwọn tí ń tọ́jú wọn lásìkò yìí. Gẹ́gẹ́ bí ó ti ṣe wá tẹ̀síwájú sí iwájú wípé òun ní ìgbàgbọ́ wípé eléyìí tí ó wáyé yìí ó wáyé látàrí ọ̀nà tí àwọn fi ń finá mọ́ àwọn agbésùmọ̀mí wọ̀nyí káàkiri orílẹ̀‐èdè Nàìjíríà. Lákòótán wọn rọ àwọn ará ìlú láti wà lójúfò kí wọ́n má sì dẹ̀yìn nípa ti ìgbìyànjú wọn láti máa ṣe ìrànlọ́wọ́ fún iléeṣẹ́ ọmọ ológun lórílẹ̀‐èdè Nàìjíríà. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kánò ni wọ́n ti rí ọwọ́ tó ọ̀dọ́bìnrin ẹni tí orúkọ rẹ̀ ń jẹ́ Saudat Jibril ẹni ọdún 18 ẹni tí ó ń gbé ní agbègbè Fawara ló ti ṣekú pa ọkọ rẹ̀ nígbà tí ó fi ọ̀bẹ gé ní ọrùn. Gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ dímọ̀ nínú àtẹ̀jáde tó wáyé láti ọ̀dọ̀ ẹni tí ń ṣe agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kánò ẹni tí orúkọ rẹ̀ ń jẹ́ Abdullahi Kiyawa ló fi ọ̀rọ̀ náà léde lọ́jọ́ Ìṣẹ́gun. Kiyawa wá sọ di mímọ̀ pé afurasí náà òun ni ó la ọrùn ọkọ rẹ̀ Salisu Idrisi ẹni ọdún 30 pẹ̀lú ọ̀bẹ èyí tí ó mọ́. Gẹ́gẹ́ bó ti ṣe sọ di mímọ̀ sí iwájú wípé alábòjútó fún iléeṣẹ́ ọlọ́pàá gẹ́lẹ́ tó gbọ́ sí ọ̀rọ̀ náà ló rán àwọn ọmọ ológun àwọn ọmọ rẹ̀ ìyẹn tí wọ́n ṣe ọlọ́pàá lọ sí ibẹ̀. Kiyawa wá sọ di mímọ̀ pé ẹni tí wọ́n dú lọ́rùn yìí ni wọ́n gbìyànjú láti gbé délé ìwòsàn ṣùgbọ́n níbẹ̀ ni wọ́n ti kéde ikú rẹ̀ fún òun. Ó wá sọ di mímọ̀ sí ìwọ́jú wípé ní báyìí iṣẹ́ ìwádìí sì ti ń lọ lọ́wọ́. Wọ́n sì ti taari obìnrin náà lọ sí ẹ̀ka tí ń rí sí ọ̀rọ̀ ìwà ọ̀daràn pẹ̀lú oríṣiríṣi ẹ̀sùn tí wọ́n fi kàn án. Lákòótán lẹ́ka ìròyìn eré ìdárayá ẹni tí ń ṣe akọ́nimọ̀ọ́gbá fún ikọ̀ agbábọ́ọ̀lù Flying Eagles torílẹ̀-èdè Nàìjíríà Aliyu Zubairu ló ti pagi ìkìlọ̀ fún àwọn agbábọ́ọ̀lù rẹ̀ wípé kí wọ́n má fi ojú di ikọ̀ agbábọ́ọ̀lù Kenya níbi ìfẹsẹ̀wọnsẹ̀ wọn èyí tí yóò máa wáyé ní alẹ́ òní ní orílẹ̀-èdè Egypt níbi ìdíje AFCON Under-20 tó ń lọ lọ́wọ́lọ́wọ́. Orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ fi igagbága pẹ̀lú àwọn orílẹ̀-èdè kọ̀ọ̀kan tí wọ́n sì jáwé olúborí tí wọ́n sì gbá àmì ayò ẹyọ kọ̀ọ̀kan pẹ̀lú orílẹ̀-èdè Morocco. Orílẹ̀-èdè Kenya tí wọ́n fẹ́ kojú lónìí ni ẹni tí wọ́n ṣe akọ́nimọ̀ọ́gbá fún ikọ̀ agbábọ́ọ̀lù Super Eagles ti sọ di mímọ̀ fún àwọn agbábọ́ọ̀lù rẹ̀ ní pé kí wọ́n má fi ọwọ́ yẹpẹrẹ mú ikọ̀ agbábọ́ọ̀lù ti orílẹ̀-èdè Kenya o. Bí yóò ti mọ rèé fún ìròyìn àpapọ̀ láti kànnì amóhùnmáwòrán BGI TV ká tó máa lọ ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ wa lójú òpó ìkànnì abánidọ́rẹ̀ẹ́ wa Facebook Gbàgede Ìmọ̀ with Alawi Adébáyọ̀, lórí Instagram Gbàgede Ìmọ̀_22, lórí YouTube Bàbá Gbàgede Ìmọ̀ là ń jẹ́ lórí YouTube. Àyè ṣí sílẹ̀ fún ìpolówó ọjà ìkànnì amóhùnmáwòrán BGI TV. Ìròyìn àpapọ̀ náà kò ní jù báyìí lọ. Samuel Owóyẹmí ló ti mú ìròyìn àpapọ̀ náà wá sí etí gbọ̀nyìn. Ẹ ṣé bí ẹ ti ń tẹ́tí gbọ́ wa, ẹ ṣé bí ẹ ti wò wá. Àwa láwọn máa ṣe nǹkan mi ṣe wá o. Ire o, ire kàbìtì. Audio Jungle.